okó mi gùn ju kó olùṣọ́ lọ, okó mi ó tóbi ju kó olùṣọ́ lọ. Àmọ́ mi ì mọ tó lùṣọ́ fi sínú oko wọn o. Mi ò mọ nǹkan tó lùṣọ́ fi sínú oko wọn o. Bó lùṣọ́ lè bá mi sùn báyìí, ǹjọ́ náà báyìí mo ti ń gbádùn oko olùṣọ́. Nígbà tó lùṣọ́ sọ pé àwọn ò ní fẹ́ mi mọ́, tó lùṣọ́ sọ pé àwọn ò lè máa bá mi sùn mọ́. Mo fẹ́ kú, ẹ̀mí fẹ́ bọ́ lára mi. Tí olùṣọ́ bá ń bá mi ní àjọṣepọ̀, ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni pé mi ò dó oko rí ni. Ìṣòro tó olùṣọ́ fi máa ń dó mi, ó máa ń ṣe mí bẹ́ẹ̀ ni pé mi ò tiẹ̀ dó oko rí. Ara mi kì í balẹ̀. Olùṣọ́, èmi ń lọ ṣọ́ọ̀ṣì wọn, ọ̀tọ̀ sí níbi tèmi ń gbé pẹ̀lú ọkọ mi. Mo sì ti bímọ 4 fọ́kọ mi. Ìyá mi ló mú mi lọ sí ṣọ́ọ̀ṣì náà. Ìyá mi ló mú mi lọ sí ṣọ́ọ̀ṣì wọn. Tèmi ò sì mọ̀ pé ìyá mi àti olùṣọ́ jọ wà ní nǹkan kan. Àǹtí Ṣeun, ẹ máa farabalẹ̀ kí ẹ máa gbọ́ mi. Àkọ́kọ́, ọmọ òun ló sick tó ń gbé lọ sí ṣọ́ọ̀ṣì. Tí ìgbà tó ń wà nílé, ọmọ òun yẹn sick, ó ń wúkọ́. Ìyá òun wá ní kó máa gbé ọmọ náà bọ̀ wá sí ṣọ́ọ̀ṣì àwọn. Àwọn tí ló gbó nǹkan fọ́mọ yẹn, ikọ́ rẹ̀ ò ju àwọn lọ sí hospital, ikọ́ yẹn ò dúró, ó máa wúkọ́ báyìí ọmọ kékeré. Òun wá gbé wá sí ṣọ́ọ̀ṣì. Nígbà tó ń dé ṣọ́ọ̀ṣì, olùṣọ́ jẹ́ kó yà wọ́n wípé àtọ̀ ni àwọn máa lò. Wọ́n kọ́kọ́ sọ ṣèjú mọ́ mi o. Wọ́n sọ pé ó tọ́jú ọmọ yẹn, wọ́n á pè wọ́n, wọ́n á lọ bá wọn pè olùṣọ́. Ogun tí à ń lò fọmọ yìí, ara ẹ̀ ò wá òkè. Olùṣọ́ wá ní iṣẹ́ kan jẹ́ ìwà tí máa tọ́ bẹ́pẹ́ lè ṣe o. Wọ́n ní iṣẹ́ wo ni tó bá lè ṣe? Bọ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí abiyamọ. Àwọn òkè láì káwọn máa sọ̀rọ̀ ṣẹ́ yẹn fáwọn èèyàn because wọ́n máa ń ṣe àwọn gbọ́. Àwọn ò dẹ̀ fẹ́ kó o ṣe òun gbọ́ torí àjẹsẹ̀pọ̀ tó wà láàrin òun àti mọ́mì yẹn. Àwọn ò fẹ́ kó di pé bí ó máa ṣì mí gbọ́. Kò sí tẹ́ bá sọ fún mi kí ni, kò sí kò tẹ́ sọ fún mi tí mi ò ní ṣe. Ó ní olùṣọ́ sọ pé àtọ̀ la máa lo àtọ̀kẹ̀. Bó ṣe ti fẹ́ rátọ̀ ìyẹn nìkan ni o. Òun wá kúrò ńbẹ̀, òun wá lọ sọ fún mọ́mì òun pé olùṣọ́ sọ pé àtọ̀ la máa lò. Pé fún ara ọmọ òun tí ó yà kíníkan. Bí mọ́mì wọn lọ bólùṣọ́, wọ́n wá sọ fún olùṣọ́ pé ọmọ yìí sọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ sọ fún òun pé nǹkan báyìí. Bí mọ́mì wọn wá bólùṣọ́ ṣe o, wọ́n ṣàgbé nǹkan yẹn wá, wọ́n lò fún ọmọ òun, ara ọmọ òun dẹ̀ yà. Òun àtọ̀lùṣọ́ òjò ní ìkàpapọ̀, òun ló ń tò òun. Torí ilé ọkọ lòun wà. Máìdì òun máa ń kírun ni o. Òun máa ń kírun ní tòun. Òun máa ń kírun, òun dẹ̀ máa ń borí òun ni. Àǹtí Ṣeun, ó wá ní ọjọ́ kan. Ó ní mo ṣe irun kan tán. Níbi ẹ̀yìn irun mi, mo wá rí pé àwọn kankan dì síbẹ̀ bí dàda. Ìgbà tí mo wá já, ó wá di dàda lọ́wọ́ mi. So ibi tí ó ti wọlé sí mi lára nìyẹn. Mo wá pé mọ́mì mi pé nǹkan báyìí o. Tí bá jẹ́ sùn, mo máa ń lálàá pé mo wà nínú church. Wọ́n wá ní kó ń wá. Nígbà tó ń wá, dádì wá ní àwọn máa ṣiṣẹ́ fóun. Ibi tó ń ti wọ̀ nìyẹn. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntórí àti Ṣe Olúwaṣe ọmọ Àkànjí ló kọ mi. Èmi àwọn sọ pé mi lọmọ jogún yóò látàlú bọ́ mo ní kàyọ̀ sọ gbọ́dọ̀ ọmọ níṣẹ́ kò ṣe wọ̀n lọ́wọ́ àwọn sọ wọ́n àjọ jíṣẹ́ lọ́wọ́ ẹjúgbọ́jọ́ ni mí ọmọ òjò jẹ́ńjẹ́sì ọgbà. Ọmọ àfìrè bí dàgbà má fìrè ẹ̀nà mi ara mi ò gbàyà ọmọ ìyá àjẹta. Ẹ wá nǹkan fìdílé ẹja mọ́ fètí gbéyàwó ọ̀rọ̀ torí pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Gbogbo olólùfẹ́ Olúwaṣe ọmọ Àkànjí. Ṣé rí èmi mọ̀nà pé mi ò ní lọ́kì kéèyàn máa fún mi ní nǹkan. Torí ètò pé ẹ̀yin tẹ́ bá ń bá mi pé àǹtí Ṣeun ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe mo ní ìdí ẹ̀pù yín ẹ jọ̀ọ́ ẹ bá mi post ẹ̀ káwọn èèyàn kan support mi kán ràn mí lọ́wọ́ mi ṣe kí n da yín ló máa sọ pé má kà ń nàmbà yín wá níjọ́ 10,000 20,000 máa send ẹ̀ sí yín torí tí bá post wọn ní fún yín. Wàláì tàláì. Ẹ tún jẹ́ ń sọ kankan fún yín lórí ọ̀rọ̀ díẹ̀ ọmọkùnrin òtó tá à ń ṣe kì í ṣe pé àwọn olówó àwọn bọ̀rọ̀kì ní òwò mi. Kì í ṣe pé yín bọ̀rọ̀kì ní òwò mi kì í ṣe pé nìkan nínú yín ò lè dá fún mi ní 5 million kan pé yá lọ produce nǹkan tó fẹ́ produce. Àmọ́ mi ò ní lọ́kì ẹ̀ 85,000 naira lówó tó bọ́dì sí mi lọ́wọ́. Ọ̀fíìsì nìkan fún mi ní 50,000 naira. Mo ti fi padà kí wọn. Àmọ́ nígbà tí màá wo orí fóònù mi ò rí nọ́mbà wọn mọ́, nọ́mbà ti bò lórí mọ́lẹ̀. Ẹ má bínú, mi fẹ́ padà kí wọn. Ẹni ló fún mi 50,000 naira yẹn. Ẹ má jẹ́ ǹtàn yín jẹ. Wọn ò mí lọ́kàn máa fún mi ní nǹkan.
so anything about díẹ̀ ọmọkùnrin ò tó, mo jáwọ́ mi, mo jẹ́sẹ̀ mi, ẹ jẹ́ rárá máa sọ story bó ṣe ń sọ yìí nítorí wípé bí mo ṣe ń sọ bọ̀ bàbá yìí bá ní àbá débẹ̀ wọ́n bá lọ mú mi ẹ̀ máa bí amọ́ ọmọ yìí kété kan church yẹn mọ́mì mi lọ mọ́mì mi ti dùn yẹn di mother in celestia ọmọ yìí o kété kan dájú bá ní kíní kan báwọn ṣe pray fún wòlíì ní ìránṣẹ́ Ọlọ́run ló máa ṣe kíní kan muslim lọkọ mi o àmọ́ ọkọ òun gbà ọkọ òun ò lówó lọ́wọ́ ọ̀kadà lọkọ òun gùn kódà ilé táwọn ń gbé òun sì ti bímọ ilẹ̀ rẹ̀rẹ̀ bó ṣe di pé òun wà níbẹ̀ nìyẹn ó di pé wọ́n fi sọ fún un pé tó wọn bá fẹ́ rógolo owó tó kù lábí ọkọ ẹ ọmọ yẹn tó rógolo kíní kan bó ṣe dòrò ọjọ́ mọ́mí òun nìyẹn òun bẹ̀rẹ̀ sí ń tajà ń bẹ̀ òun á lọ lé ní weekend ìgbà mi after church Sunday òun á lọ lé bá di Tuesday bá di Monday òun á padà wá àwọn ọmọ òun wà nílé ó ní àǹtí ṣeun ó ní bóun ṣe ń ṣe nìyẹn ó nígbà tó wá yá ìjọ kan ní láti wá pé òun pé bó ṣe ṣe wàhálà yìí wípé ó nílò ẹni tó máa gbé ẹ lọ́wọ́ ó nílò ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ ó nílò God ó nílò spiritual father tó máa gbé ẹ lórí sókè ó ní ẹ̀mí ó kàn ní ìdíkẹ́ mi kan connect mọ́ mi rẹ̀ ni kó lè débi tó fẹ́ dé ní tèmi ròyìn pé kẹ́mi kan connect mẹ́mi mi but naturally èmi gan ti ń láìkì wọn kí n má parọ́ fún yín bó ṣe di pé mọ́jà ti sọ pé tó bá ti dalẹ̀ kóun wá wọn tó sì tóun o tó bá dalẹ̀ kóun wá wọn sọ bóun ṣe máa rìn nígbà tó dalẹ̀ yẹn òun bá gbéra òun bá lọ òun ti wẹ̀ torí pé òun gan ti ń láìkì wọn òun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun ti wẹ̀ òun wá wọ ọ̀nà ìgbà wọn bó ṣe máa ń wọ̀ òun wá mú òun wá lọ bá wọn ní chọ́ọ̀chì yẹn wọ́n gbà kóun máa kírun òun torí òun máa ń kírun wákàtí 5 òun bùkà tó sọ fún wọn pé wọlé lòun máa ṣe so irun kíkì yẹn òun ò farasin mọ́ ó ní òun wá lọ síbẹ̀ gbà tó ń débẹ̀ òun wá lọ síbẹ̀ gbà tó ń débẹ̀ òun lọ bá dádì gbà tó ń lọ bá wọn bàbá tó bí tó ń jókòó wọ́n ṣàfọ́ aṣọ tó wà lé wọ́n ṣàfọ́ mọ́ òun léjìká wọ́n bẹ̀rẹ̀ sí fọwọ́ ra ọyàn òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ dádì bẹ̀rẹ̀ sí mú ọyàn òun kí ṣe kó òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ òun ò lè sọ fún wọn pé no torí jọ ńlá níjọ yẹn kàtígà ńlá ni ìlú Ìkòròdú ló ṣì wà ó lóun ò lè sọ pé no onídàájì bẹ̀rẹ̀ sí mú ọyàn òun wọ́n gbé ọyàn òun sẹ́nu wọ́n bẹ̀rẹ̀ sí mú ìyẹn olùṣọ́ ṣọ́ọ̀ṣì mọ́mí òun wọ́n bẹ̀rẹ̀ sí mú ọyàn òun ò lè sọ pé no wọ́n mú ọyàn tó wà tán mú ọyàn tó wọ́n bọ́ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kékeré wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn bóun ṣe wọlé wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn wọ́n wá ní bẹ́ẹ̀dì kan bí bẹ́ẹ̀dì ọmọ skul yẹn bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀ ni wọ́n ti bọ́ọ̀n sùn wọ́n ní bọ́ọ̀n sùn débi pé ó ní kí ẹ máa jẹ nǹkan kó máa dùn mìnìmìnì bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ni pé òun ò dókó rí bẹ́ẹ̀ ni pé òun ò tiẹ̀ rírú okó yẹn rí tóun fẹ́ máa pariwo ó fọwọ́ dùn lẹ́nu ni kó máa pariwo wọ́n á mú kíní prayer kíní mp wọ́n á gbé sókè lálálálá wọ́n á dùn ó ní òun á wà tó ń ṣe ẹ̀kan yẹn tán báyìí wọ́n á ní kó wọn nínú bedroom wọn lọ clean ara wọn òun á padà síbẹ̀ padà wọ́n ní aṣojú fẹ́ jẹ́ sí ni wọ́n bá ní àwọn máa jẹ́ sí ó máa jẹ́ sí wọn ní òkè wọ́n ṣe wọ́n bọ́ oṣù ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ̀mí òun fẹ́ bọ́ wọ́n láti ṣe ó ní òun wá padà sí inú chọ́ọ̀chì òun wá lọ sùn ó ní òun dẹ̀ kí n wọnú chọ́ọ̀chì sùn ó ní òun máa ń sùn síbi ẹnu ọ̀nà ni òun máa ibi ṣe mọ̀ wọ́n bá kọ́ chọ́ọ̀chì àwọn tó bá máa ń lọ sí Celestial wọ́n mọ̀ kọ́ wọ́n máa ń kọ́ ìta tó máa ń fi páànù máa fi bọ̀ ọ́ kí ni máa fi bò ó tóbi táwọn àwọn tí ò bá wọlé máa ń dúró sí níbẹ̀ lòun máa ń sùn sí òun ti ṣe nẹ́ẹ̀tì òun síbẹ̀ òun wọlé síbẹ̀ ó ní bí ní gbogbo máa ó ní njó yẹn òun lè jẹ́ ẹ̀mẹ̀ 20 ara àwọn ẹ̀rọ ọjọ́ kejì báyìí wọ́n mú oúnjẹ máa sùn ní chọ́ọ̀chì so bó ń ṣe òun wá wà ń bẹ̀ ó ní kó máàndì wọ́n padà sọ fún mi ó ní pé tí ìgbà mọ́mí àwọn sick àwọn lọ wò wọ́n bẹ̀ làwọn wá padà sílẹ̀ àwọn fẹ́ túnra àwọn làwọn fi rúnra àwọn pé irun àwọn ní dáadáa làwọn ṣe wá sọ fún mọ́mí àwọn fi ní káwọn wá so mọ́mí àwọn náà wà ní chọ́ọ̀chì yẹn ìgbà tó wáyá báwọn ṣe bẹ̀rẹ̀ sí ń tayọ̀ ọ̀dọ̀ mọ́mí àwọn nìyẹn táwọn àtàlẹ́ àwọn máa sọ pé chọ́ọ̀chì làwọn máa sun àwọn sun chọ́ọ̀chì táwọn bá ti sọ àwọn ọlọ́ba dádì ni àwọn máa dóra àwọn ni wọ́n níbi pé anywhere any angle àṣeyàwó dádì náà ó ń sọ àwọn àṣeyàwó dádì wọ́n mọ̀ pé àwọn máa ń sun bẹ̀mí ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jọ mọ̀ ń pa ẹ̀wọ̀n ọmọ oníjọ́ kan ló bá lọ bá dádì tó bá lè lọ bá wọn bẹ́ẹ̀ tó máa fẹ́ máa lọ sílé ọ̀dọ̀ kan tó bá lọ bá wọn wọn á ní kóun fún wọn lọ́mú kọ́ mọ̀ mú díẹ̀ tó máa ti gbọ́n sí wọn lẹ́nu dádì máa mú wọn máa mú yan wọn á ní kóun máa lọ. ẹnìkan nínú àwọn olólùfẹ́ mi kan wá sí iléeṣẹ́
Olúwaṣeun Àbísílẹ́rì wọ́n bá mi rajà ẹ ṣé mo dúpẹ́ wọ́n wá sọ pé àwọn dárúkọ pé apá alájà kan wọ́n máa ń sọ pé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lórí péjì ẹni tó máa ń sọ̀rọ̀ ló nídìí owó fẹ́ ṣe fíìmù ní ẹ̀rí owó fún gbogbo yín pátá bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí bẹ́ẹ̀ ṣe kíní tó yìí tó mú mọ̀ pé ní ẹgán lágbára láti fún wa ní any amount bí a fún ìdíkà bí kejì bí àwọn kò fẹ́ fún wa ni. Now ó tún wá fẹ́ sọ fún ilé ẹ̀kan sí wípé anything concerning díẹ̀ ọmọkùnrin ò tó mo yọ owó ẹ̀ mi ò produce nǹkan kan mọ́ wọ́n ti kọ́ máa san balance máa fi kọ́ balance àwọn tó bá kọ́ tó bá type ẹ̀ tán máa fi hàn yín mi ò produce mọ́ tí n bá lówó lọ́wọ́ gan ní sí production kan ni màá ní mo fẹ́ ṣe tó yẹ kó wù mí naturally production kan màá ní mo fẹ́ ṣe torí mi ò tà sórí kíní kan mo fẹ́ gbé sórí YouTube yìí ni kí gbogbo wa wò kíkọ́ tó jọ pé ló gbénu tán o à ń ṣe dáadáa kò sẹ́ni tí mo mú wá kẹ́ ràn lọ́wọ́ rí tẹ́ mọ́ bá mi ràn lọ́wọ́ kò sí àwọn most of àwọn tó wà lára yín tó máa ń bá mi ó kún nǹkan tí mo fi kúrò nínú ọgbẹ́nu tán fans group tó jẹ́ pé mi ò sí inú ẹ̀ because people dey come inside my DM beg me for money tell me to help them tell me to post but wọ́n ní pé mi ò fẹ́ post fún wọn wọ́n á ní bí àmì ìfẹ́ post fún wọn bí àmì ìṣèyàn gidi ni kì í ṣe pé mi ò fẹ́ post fún yín kò sẹ́ni tí mo post táwọn èèyàn bá mi ràn lọ́wọ́ I am just myself ọmọ tó wà ní Burkina Faso tó dé Nàìjíríà kò sí pé bí anáwó kankan ọ̀nkú yẹn náà wọ́n volunteer ara wọn by the end of the day ọmọ yẹn pàtó dé Burkina Faso ó ń bọ̀ ó ti kúrò mẹ́fà lára ẹ̀ ó ti wá Nàìjíríà but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tí ọ̀nkú yóò bá volunteer ara wọn ọmọ yóò ti dé ní kálọ́rọ̀ owó ni ta sọ pé a nídìí 1 million lórí ètò yìí ò lè sọ pé a lè sọ pé a nídìí 100,000 kárí a lè sọ pé a nídìí 50,000 kárí yes I am saying this díẹ̀ ọmọkùnrin ò tó èèyàn kan fún mi 50,000 wọ́n dẹ̀ ṣe fún mi recently ẹnìkan fún mi 20,000 ẹnìkan 10,000 ẹnìkan 5,000 wọ́n ṣe fún mi nìyẹn so mo dey appreciate but ó máa ń káyàn lára pé ṣé àwọn ènìyàn dẹ̀ ń gbádùn mi ṣá ṣé wọ́n enjoy nǹkan tí mò ń sọ ṣá àbí mi ni mi ò sọ dáadáa ni àbí mi ni mi ò ṣe dáadáa ni àbí mi ò ní fans ni kò dé possible kí n sọ pé mi ò ní fans YouTube kí n ní 25,000 subscribers gbé fúnra mi ọ̀gá ni mí if they don't enjoy you they will not be subscribed 25,200 people on my YouTube and I'm begging you ẹ jẹ́ àṣẹ kínní mi ò tábà ṣe yọyọ kan yìí owó tábà jẹ́ níwèé tí bí àpolówó ẹ̀ káàkiri tẹ́yìn náà polówó ẹ̀ kiri táwọn yẹn bá wò lórí YouTube yìí ó ṣeé ṣe kárí owó ká tó produce another one fún wa kì í ṣe èmi nìkan ni mò ń lọ sókè àìmọ̀ àwọn tó wá bá mi àti ṣeun I want to be part of the movie àwọn èèyàn tá mo ti kọ́ níṣẹ́ sọ̀rọ̀ yìí tí wọ́n ti táwọn náà ti ń sọ níbi tán wà ẹ wo ẹ jẹ́ máa bọ̀rọ̀ wa lọ ó dùn mí o bọ̀kọ̀ sí kòtò fẹ́ ṣe sí don't have anything to do about it èmi náà gò lù ú lọ ẹni kò sì lẹ́nìkan bínú sí bébí òṣèlówó lọ́lẹ̀ inú òṣèlówó Ọlọ́run ó bùkún gbogbo wa á sì ra àánú gbà ó ní báwọn ṣe ń bára wọn sùn yẹn ṣàìdé ni ìgbà tó ń fẹ́ òun fẹ́ lọ́jọ́ yẹn wà lọ bá wọn bó ṣe máa mọ èèyàn òun tó máa nà èèyàn òun máa gbádùn ẹ̀ bá sọ fún wọn wọn bá ní yẹn kó o máa wá sí ọ̀dọ̀ àwọn kó o máa wọ inú ọ́fíìsì àwọn ọmọ o wípé ìyàwó àwọn ti fúnra o òun ní ìyàwó yín ti fúnra kí wọ́n wọ inú ọ́fíìsì yín mọ́ ó ní àti ṣeun ó ní òun fẹ́ kú nígbà tí olùṣọ́jọ́ pé àwọn ò dóhùn wọn ó ní tó máa ń bẹ̀bẹ̀ pé ìgbà ó ní kí wọ́n á rí yín kí tó kọ́ ó ní tó máa gbé oúnjẹ tó máa so oúnjẹ tán báyìí ó ní wọn mú àwọn ẹran ẹja tó dáa bẹ̀ gbogbo èrè wọn fi páàkì oúnjẹ òun náà gbé fólùṣọ́ kọ́kọ́ tẹ̀ lè dóhùn lásán ó ní wọn máa sunkún ó ní òun fẹ́ kọ́kọ́ òun táìmù gbà yẹn ó ní òun fẹ́ kọ́kọ́ òun pé òun ò fẹ́ kọ́ òun mọ́ ó ní wọn máa sunkún ni ó ní sọ bó ti ṣíjọ́ kan àníyàn ìyàwó òun tó bá ti jáde tó bá ti sílẹ̀ yìí ká lórí wọ̀bẹ̀ ìyàwó òun ti ń sọ̀rọ̀ ó ti ń wọ́ọ̀nù òun àti ṣeun bẹ́ẹ̀ láàrin oṣù kan tó bá sì ń bẹ̀bẹ̀ ọ̀sẹ̀ ní yá kó wá tó máa jẹ́ ti wá wọ́n ti dóhùn lẹ́ẹ̀kan báyìí ní àwùjọ tó wọn ní àtóhùn kò sóhùn kìíní kan ìgbà kan olùsọ sí wọn pé àwọn nídìí 10,000 naira kan báyìí ó ní òun tó pé ọjà kí lóun ta òun á gba gúrú mi wọ́n ní pé àwọn nídìí owó kan báyìí gbogbo nọ́mbà báyìí ló fi yáwó pẹ̀lú ọkọ̀ òun tó mọ̀ kókó sówó lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa fún ní wàhálà àmọ́ òun ní 10,000 òun fẹ́ lówó yẹn o òun fẹ́ ṣe kìíní kan o ó ní àti ṣeun olùsọ yẹn fẹ́ báyé òun jẹ́ pátápátá ni ó ní olùsọ yẹn fẹ́ báyé òun jẹ́ pátápátá ni nígbà tó wá yá ohun bí àwọn ṣe mọ̀ yá wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé wàá tó lè sọ ṣé nǹkan wà láàrin yẹn ni
òun ọmọ tó fẹ́ sọ wọn bó ń ṣe bú sẹ́kún nìyẹn pé báyìí ló ń ṣe láàrin ìwé tó lè sọ òun ti lè mọ kókó tó ń ṣe wọn mọ́ ẹ̀yìn àwọn kan sọ pé òun kò sùn sí chọ́ọ̀chì mọ́ pé wọ́n ṣe program kan ní church ló máa lọ sọ gbọ́dọ̀ sùn sí church mọ́ gbà tí wọ́n wá sọ fún ìyá àwọn yẹn olùsọ bí àwọn ṣe lọ bó olùsọ nìyẹn kò yẹ kó jẹ́ yẹn o ẹ̀ ń bóun sùn ẹ̀ ń bóun sùn ìyá àwọn dẹ̀ lọ́kọ mi ilé ọkọ náà wà àmọ́ ìyàpọ̀kọ wọn yẹn wọ́n ti dàgbà wọn ò lè bá yàn sùn ó ní bóde sọ nìyẹn pé kíní kan olùsọ wá lọ fi gbogbo mẹ́sẹ̀jì òun bóun ṣe ń bí olùsọ ẹjọ́ wá lọ fi hàn olùsọ wọ́n sọ fún wọn ìgbà tó wọn dé kó ọmọ burúkú yẹn ìwọ ló ń bí olùsọ ní rárá o sọ́sọ ìbẹ̀rẹ̀ pẹpẹ fún yín òun wá sọ fún mọ́mí òun ó ní mọ́mí òun fẹ́ gbà òun gbó ní rárá nǹkan òun máa para òun mọ́mí òun ṣe ní ojú òun kọ́ mọ́mí òun ṣe lọ sójú olùsọ mi nìyẹn wọ́n wá ṣe ìwẹ̀ fún òun wọ́n fún òun ní nǹkan òun jẹ nǹkan tó láti kóun tẹ̀lé mú fi olùsọ kúrò lákàn ó ní bóun ṣe gbẹrù òun pẹ́pẹ́pẹ́pẹ́ tó ń gbọ́dọ̀ ọkọ òun lọ nìyẹn ìgbà tóun wà ń bẹ náà òun á máa ronú olùsọ ti ẹ̀gbẹ́ kọ́ lòun olùsọ ti blọ́ọ̀kì òun ọ̀hún bóun sọ̀rọ̀ mọ́ òun wá wò kéyà olùsọ ti ẹ̀gbẹ́ kọ́ lòun olùsọ gbé kọ́ lòun olùsọ gbé kọ́ lòun olùsọ máa ṣe ó ní ẹ̀mí wọn á gbọ̀n wọn ọkọ tó kọ́ bá bóun sọ̀rọ̀ àwọn akaramọ́kọ òun okó ọkọ òun kẹ̀ ó ní kí n dẹ̀ má parọ́ fún yín okó ọkọ mi gùn ju okó olùsọ lọ okó ọkọ mi ó tóbi ju okó olùsọ lọ àmọ́ mi mọ tó lùsọ fi sínú okó wọn o mi ò mọ nǹkan tó lùsọ fi sínú okó wọn o bó lùsọ lè bá mi sùn báyìí njọ́ náà báyìí mo ti ń gbádùn okó olùsọ nígbà tó lùsọ sọ pé àwọn ò ní fẹ́ mi mọ́ tó lùsọ sọ pé àwọn ò lè máa bá mi sùn mọ́ mo fẹ́ kú ẹ̀mí fẹ́ bọ́ lára mi àǹtí Ṣeun mo ti bọ́ ọkọ mi gba síìmù mi ó change síìmù gbọ́wà tó yá nǹkan tá à ń bò ọkọ mi mọ̀ wípé èèyàn kan wà tí mò ń bẹ̀ tí mo ṣe ọkọ mi á gba síìmù mi ó fún mi ní síìmù mi mo á wọ àwọn ọmọ mi mo ti fẹ́ fẹ́ àwọn ọmọ mi sílẹ̀ mo ti fẹ́ kó lọ pé kí n máa lọ gbé Ìkòròdú because ilé mi jìnnà sí Ìkòròdú kí ló máa gbé Ìkòròdú mo ti kẹ́rù mi mo ti fẹ́ máa kó lọ kí n tó wà pé àwọn ọmọ mi àti Ṣeun mo ṣáà bọ́ so tá a bá rí èèyàn kankan tó bá ń fọyín lọ pẹ̀lú olùṣọ́ kìnìkan ẹ wò nígbà tí wọ́n máa fi yín lẹ̀ báyìí á dàbí àlá lójú yín ni ẹ ṣé mo dúpẹ́.